ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lólóyè Ìgbòho ẹ sọ fún Tinubu kó fi sílẹ̀ lọ́rùn kó release account ẹ̀ kò ṣe criminal àmọ́ bí táwọn criminal wà ẹni kí Tinubu wà àwọn criminal lọ kó fi Ìgbòho sílẹ̀ lọ́rùn. That's all we are saying. ní fatoke aláfíà lẹ́wọ̀ ẹ bá ń kí ogun àwọn Lagos Island mainland mo kí ogun àwọn èèyàn ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá láyé ẹnìkankan sílẹ̀ mo kí Professor Akitoye dáadáa bàbá àgbàlagbà mo kí gbogbo Kútọ́nù pátápátá mo kí àwọn ti Spain Morocco Egypt mo kí ní gbogbo Malaysia mo kí ní Southeast Asia mo kí ní Canada wẹ́dà tiwa náà ti ń fine báyìí gbogbo ẹ̀ ti ń bọ́ mọ́rán. mo kí gbogbo alẹ́ nǹkan sí pé a tún káàbọ̀ sórí ètò ẹ jẹ́ ká máa pariwo pé freedom for Ìgbòho kó release account ẹ̀ tó dì mú kó release ẹ̀ kó rówó náà. Ìgbòho kì í ṣọ̀daràn ẹ jẹ́ ká máa kọ sínú comment section. Ìgbòho kì í ṣe terrorist. Ìgbòho followership bàbá Akitoye àwọn ń ṣe APC à ń ṣe PDP tí tó kàn wá pẹ̀lú APC àti PDP. Tinubu will be the last president lágbára Ọlọ́run ẹ sọ fún kó divide Nigeria àbájá ẹ sọ fún President Bola Ahmed Tinubu kó divide Nigeria. Nigeria a gbọ́dọ̀ double up lórí ọ̀rọ̀ campaign wa. This is not the time to relax. A gbọ́dọ̀ double up. A gbọ́dọ̀ múra sílẹ̀. A gbọ́dọ̀ bèrè tọ́ wa. Àwọn ń ṣe àdàlúrò ìbéèrè right wa ni in our. Mo kí ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Mo kí kábíyèsí wa Aláàfin. Bàbá àgbàlagbà Imperial bàbá àgbàlagbà mo kí ọ ní ọ̀fífẹ́ ẹ sọ fún Tinubu kó divide Nigeria. Tinubu is a terrible president. Ó fi ọmọ Yorùbá sílẹ̀ wọ́n pa wá lójoojúmọ́ kò rí kankan ṣe sí látọdún méjì. Tinubu Allah. Mo kí èèyàn wa yẹn yìí èyí tí Ìgbòho ṣá mo kí ní gbogbo bọ́dà mo kí ní Yewa mo kí l'Ogun State mo kí Jẹ̀bú parapọ̀ mo kí gbogbo group parapata títí dé Ìfẹ́lódùn Àwòrò Ṣàṣà mo kí àwọn tó support wa náà visa ní sọ fẹ́ lọ sí ìlú mi mo kí ẹgbẹ́ ìtawà lórí Facebook káàárọ̀ lọ́tún lọ́sẹ̀. Iṣẹ́ wa ń tẹ̀síwájú, campaign tí ń tẹ̀síwájú, awareness wa ń tẹ̀síwájú títí di ìgbà tí rally wa máa fi dé, títí di ìgbà tá a máa fi bẹ̀rẹ̀ night vigil, títí di ìgbà tá a máa fi dá wa lóhùn. A ti sọ fún United Nations pé a fẹ́ Nàìjíríà mọ́, a ti sọ fún African Union, a ti sọ fún àwọn tó kó wa papọ̀. Ẹ lè kọ́ àwọn tí ó ń sọ èdè ọ̀tọ̀ọ̀tọ̀. O lè kó English àti German àti French kó kó wọn sínú country kan kó ní kó máa operate. Wọ́n á máa para wọn lójoojúmọ́ ni. Ṣèkílẹ̀ wa kó Hausa, tẹ kó Igbo, tẹ kó gbogbo àwọn ẹ̀yà tó kó 500 languages ló ń sọ nínú Nàìjíríà. Ẹ wá expect pé kí Tinubu kó operate dáadáa functionally. Kò possible. Over 350 different ethnic groups. Ìran Yorùbá dẹ̀ ní number 1 but àwọn British tí wọ́n fi jẹ́ kí àwọn Yorùbá kó ní progress so àwọn ọ̀dẹ̀ nígbà fún wọn kó fẹ́ bọ́kọ̀ fight to finish lára ẹni máa fún máa kọ́ ẹni máa yẹ ló máa yẹ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ so ìṣẹ́dá ẹ fún wa ní Yorùbá nation ọ̀rọ̀ òbí sísè mi fún ìyẹn náà torí àwa náà ní dákẹ́ ojoojúmọ́ làwọn máa pariwo sí yín létí ojoojúmọ́ làwọn máa kígbe bó fi ṣe wọ̀ ní jẹ́ kó rí ṣe ó náà fi ṣe tax reform ọgbà fún ta ló máa ṣiṣẹ́
táwọn kan máa náwó. State mi wà nílẹ̀ ìlú jungle yẹn tẹ́ ń pè Nàìjíríà. Wọ́n produce ṣe ń gbá wọ́n produce wọ́n dẹ̀ náwó Nàìjíríà. Táwa dọ́mọ́gọ̀ ta ló máa ṣiṣẹ́ ní South West. Ẹ fẹ́ káwa diaspora máa lọ kówó wọlé fún yín àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́yìn máa náwó. So táwa ní òmùgọ̀ ta ló máa ṣe wàhálà yẹn. So ìdí ta ṣe ń sọ pé union yẹn work, kò sí unity láàrin wa, kò sífẹ̀ẹ́ láàrin wa. Ìwọ tó ń sọ pé yẹn tá bá pín èmi tí mo ń ṣiṣẹ́ ní federal secretariat kí ló máa ṣẹlẹ̀? Iṣẹ́ ò ní wà affected, iṣẹ́ ṣì máa tẹ̀síwájú. Ìwọ tó ń ná ọlọ́pàá nìyẹn, a sì máa ní ìdẹ náà nígbà tá a bá ti gba country. Ṣé àní lọ́lọ́pàá ti wà ní? Ṣé wọ́n mọ̀ pé British police wà? Tó bá dé orúkọ ló máa change. Nígbà kan àwọn British citizen passport wọn ó ní EU logo lórí, wọ́n ti gbọ́n dànù nísìnyí torí wọ́n ń ṣe member European Union mọ́. So kí ló ń sọ lẹ́nu? Ṣèbí pépà lásán ni passport. Tá a bá ti gba country tiwa, àwa náà máa ní pálí tiwa náà, a máa ní passport tiwa, a máa ní currency tiwa, a bẹ̀rẹ̀ sí build economy tiwa. Kí ló wá lé níbẹ̀ tó ń takò? Ẹ̀ ní làákàyè. Ẹ̀yin tẹ́ wà lórí Twitter, thank you for watching. Adúpẹ́ ọ̀rọ̀. So ẹ̀yin yẹn wá pẹ́ bọ́lẹ̀. So àlọ́wọ́ trade. Bẹ́ẹ̀ pé bọ́ọ̀sì náà ni. So mo kí ẹ̀yin yẹn wá pátápátá ẹ̀yin yẹn yìí. A máa jáde lẹ̀ ní lágbára Ọlọ́run. So mo kí gbogbo alẹ́ nǹkan sí Yorùbá nation no going back. A máa end the platform. Àwọn ọmọ Yorùbá akíyìn akálejò. Ṣé o mọ̀ bóyá bá ti gba country wa? O máa ní passport tiẹ̀. O ní láti máa wá British passport for 15 years. O ní máa wá country Nàìjíríà lọ pè bẹ́ẹ̀. Kò ní bàjẹ́ fún Yẹmí Fátókì èèyàn yìí ti gbowó ṣá. Mo kí gbogbo ẹ̀yin tẹ́wà nílùú. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́dẹ. Mo kí àwọn OPC. Ẹ sọ fún Gani Adams ẹni kó lọ s'Àkúrẹ́ tó ń pa àwọn èèyàn níbẹ̀ àní ìdẹ̀lẹ́kọ̀ọ́ ìbẹ̀lọ́ tí ń pa àwọn ẹni kó lọ s'Àkúrẹ́. Ó ṣọmọ lókù bẹ́ẹ̀ ni wọ́n ní sí pẹ̀lú ìyá rẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a máa fàdé àkọ́kọ́ bára wa fa sùúrùtù lórí social media yìí. Gbogbo ẹ̀yin olóṣèlú yẹn ọkàn yóò ní balẹ̀. Bẹ́ẹ̀ ṣe jẹ́ kọ́kàn tí wá balẹ̀ yìí, ọkàn tí yín kàn ní balẹ̀. Bàbá rò pọ́kàn yín máa balẹ̀ ni, ọkàn yóò ní balẹ̀ láéláé. Gbogbo wàhálà tá à ń fèsì lẹ́nu báyìí ẹ̀yin olóṣèlú ilẹ̀ dálẹ̀. Gbogbo ìdààmú tó ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin olóṣèlú yìí náà ni ẹ̀yin lẹ̀ dálẹ̀. Kò síjà nínú bus stop, olúkálukú máa ṣe tiẹ̀ ni, wàá ṣe tiẹ̀. Kò sí pé system ta fẹ́ nìyẹn, you get paid for the service. Sultan sọ fún ilé àgbẹ̀mọdé wájú. So à ń sọ fún yín pé the system is not working. Ọ̀nà àbíṣe máa wọ̀ ra touch ní sí i. Wọ̀ ra touch orí pátá orí o ti gbé ẹ wọlé nìyí. O ti touch ni. Àkọ́kọ́ create awareness tó pọ̀ mú kí Mr. Bobo. Àkọ́kọ́ enlighten, I wake up gbogbo àwọn ọmọ Yorùbá pátá. Everybody will be enlightened. Ẹni tó mọ̀ nípa Yorùbá nation á gbọ́ nípa ẹ̀. Ẹni tó mọ̀ ìdí ta ṣe ń jà nínú Nàìjíríà tẹ́lẹ̀. Ọkàn gbogbo yín ò ní balẹ̀. Bẹ́ẹ̀ ṣe jẹ́ kọ́kàn tí wàá balẹ̀ yẹn, ọkàn tí yín náà ní balẹ̀. And we will continue until our demands are met.